Ẹ kú gbogbo ẹ̀ o, ẹ kú bó ṣe ọjọ́ rí lénìí. Ẹ kú bó ṣe ọjọ́ rí lénìí o. Ẹ kú gbogbo ẹ̀ bámbàm. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ jẹ́ bí viewers mi, ẹ ṣeun gan-an ni. Ẹ kú àkókò yìí, kẹ́lẹ̀ kú gbà yìí. Ẹ ṣé àǹtí mi, bó ṣe dé bí ẹjọ́ ẹ torí ti Ọlọ́run, ẹ bá mi share show yìí, ẹ bá mi share fún mi ẹjọ́ torí ti Ọlọ́run. Ẹ bá mi share ẹ bá mi share ẹjọ́. Ẹ bá mi share, 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 ẹ bá mi share. Ẹ bá mi share kó gba ski. Ẹ bá mi share kó lọ́gán. Mo kí gbogbo yín pátápátá, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo lè kí àgbà. Mo kí ìrẹ tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ àti ìrẹ tó lè jẹ́ pé ẹ ń bọ̀ láti wá gbọ́ mi. Gbogbo yín pátápátá ni mo kí. Mo kí ọmọdé, mo kí àgbà. Mo kí gbogbo àwọn brothers mi. Mo dẹ̀ kí gbogbo àwọn tó lè jẹ́ pé jẹ́ viewers mi wípé ẹ kú àkókò yìí. Ẹ jọ̀ọ́ ẹ torí t'Ọlọ́run tí ẹ bá wá bí ní àárọ̀ yìí, ó hùn mí wípé kẹ́ bá mi share show yìí gan. Ẹ jọ̀ọ́ ẹ torí t'Ọlọ́run, ẹ bá mi share fún mi. Ó bá jẹ́ pé ẹ jẹ́ viewers mi lótìtọ́ àti òdodo. Tó bá jẹ́ pé ẹ jẹ́ viewers mi ní òtítọ́ àti òdodo, mo fẹ́ pé kó bá mi share show yìí, ẹ lọ sínú ẹ̀ kẹ́ bá mi share ẹ̀. Bó dẹ̀ ẹ bá mi share ẹ̀, ẹ máa love ẹ̀. Bó ṣe dẹ̀ love ẹ̀, ẹ jẹ́ kó lọ kó gba ski. Ohun tí mo mú wá fún yín ní àárọ̀ yìí, a lot of things happen. Because gbogbo gbà mo máa ń try láti máa wò wípé mo máa ń wo gbogbo ẹ̀. Mo wà lórí show, máa pẹ́ padà. So lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ó máa yé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Á yé ẹlòmíì kò dẹ̀ ní yé ẹlòmíì. Ìdí tó hábù tí mo sọ pé ó máa yé ẹlòmíì kò dẹ̀ ní yé ẹlòmíì ni wípé ẹ jọ̀ọ́ ẹ torí t'Ọlọ́run, bó bá jẹ́ pé ẹ wà nítòsí tó rìn across show yìí, ẹ jọ̀ọ́ ẹ torí t'Ọlọ́run. Mo fẹ́ wípé ní òwúrọ̀ yìí o, ṣé rí wàhálà tẹ́lòmíì went through kò ṣeé sọ fún èèyàn. Àwọn mélòó ló máa sọ problem tó ní, àwọn mélòó máa sọ fún? Èèyàn mélòó ló máa sọ problem tó ní? Èèyàn mélòó ló máa sọ fún? Èèyàn mélòó ló dẹ̀ mọ̀ problem tó ní? Because mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì, mo wá rí àwọn kankan míì tó lè jẹ́ wípé ó jẹ́ ohun tó lè jẹ́ wípé ó dẹ́rù bà mí gan gidi. Ó dẹ́rù bà mí. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share ẹ̀, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run. Bó ṣe ń share ni kẹ́ máa love ẹ̀.
bó ṣe bá mi lọ́ọ̀fù ẹ̀ ní kẹ́ máa bá mi share ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run mo bẹ̀ yín ni o, mi ò ṣakọ o, mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́, èmi ò ṣakọ rárá o, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run mo bẹ̀ yín ni ẹ bá mi share show yìí, ẹ jẹ́ kí show yìí kó máa lọ gan, ẹ jẹ́ kí show yìí kó máa lọ. Ṣé ilé ayé tí a wà yìí pàápàá báyìí, ṣé gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe àti gbogbo ìwà tí à ń wù, ṣé ẹ rántí wípé Ọlọ́run ó ń wò wá, ó ń wo iṣẹ́ ọwọ́ oníkálùkù bó ṣe mọ̀ ṣe tó? Ṣé rí, màá sọ nǹkan kan fún yín láàárọ̀ yìí, ẹ má bínú o. Gbogbo àwọn tó lè jẹ́ pé pèrè àwọn pé àwọn jẹ́ star, ẹ ṣé o, bó ṣe lọ́ọ̀fù ẹ báyìí nínú mo lọ́ọ̀fù ẹ pa, mo kàn fẹ́ pé kẹ́ bá mi share show yìí, mo fẹ́ kẹ́ bá mi share ẹ fún mi, mo fẹ́ kẹ́ bá mi share ẹ, mo fẹ́ wípé kẹ́ bá mi share ẹ share ẹ kó lọ gan, mo fẹ́ kẹ́ share show yìí kó lọ gan, tí àwọn tí ò mọ show yìí kàn mọ̀. Ṣé ìwà tí à ń wù wá dá fún lórí star yẹn o? Ẹ sá bá mi share ẹ fún mi, ẹ bá mi share ẹ, bá mi share ẹ, bá mi share ẹ. Mo ní mo rí nǹkan tí mo rí, bóyá bó ṣe èmi mọ times kìíní, bóyá ìtẹ́ ẹ̀jẹ̀ viewers mi ẹ̀ times ẹ̀ bẹ́ẹ̀. Ó wá ní wípé ṣé ní jẹ́ kí n sọ̀rọ̀ fún ẹ ṣé gan o, wá o, ẹ ṣé o, ẹ ṣé mú o, ìyàwó ní wáìn, God bless you, ẹ mọ̀ máa rí ta o, ní agbára Ọlọ́run ẹ mọ̀ máa rí ta o, ẹ ní tata ṣọ́ọ̀tì o, àtàjèrè ló máa ta o, lágbára Ọlọ́run. Ẹ bá mi share ẹ send show yìí fún mi káàkiri, ẹ jẹ́ kí show yìí kó lọ káàkiri. Ọmọ mi ni màá pè Portable, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, ibikíbi tó bá wà láàárọ̀ yìí mo fẹ́ kó súnmọ́ mi láàárọ̀ yìí, mo fẹ́ kọ́ ẹ ní ọgbọ́n, mo dẹ̀ fẹ́ kọ́ ẹ ní òye the way tó máa ṣe life ẹ, because the way tó ṣe life ẹ ó ṣe life ẹ rough. Ṣé rí nínú Nàìjíríà tẹ́ ń gbé yìí, mo fẹ́ pé kẹ́ máa ronú, mo fẹ́ kẹ́ máa ronú. Ẹ ṣé o, ìyá mi àgbà, sista mi tó dájú, Aminatu, orúkọ ọmọ náà ń jẹ́ Aminatu, ẹ máa bá mi share, ẹ máa bá mi share, ẹ máa bá mi share. Portable, mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ kan, mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ nítorí pé ṣé rí gàlégàlé tó ṣe yìí ti pọ̀ jù fún yín. Bí ẹnikẹ́ni ò bá sọ fún ẹ, bàbá ni mo jẹ́ sí ẹ, èmi máa sọ fún yín pé gàlégàlé tó ṣe yìí ó ti pọ̀ jù. Ṣé rí bó ṣe wà yìí, tó bá ní ọ̀tá fi kún problem tó ní, kò ní dáa. Bó bá ní ọ̀tá fi kún problem tó ní, kò ní dáa rárá. Ṣé gbọ́ ọ̀rọ̀ tí mo sọ? Ẹ má jẹ́ kó wálẹ̀, jẹ́ kó máa lọ sókè ní ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, ẹ máa bá mi share show yìí, because show yìí ó wà very very important. Nǹkan méjì ni nǹkan tó rẹ̀ jẹ́ kó burú jáì. Tí n bá jókòó, tí n bá ń rò, mo máa ń rò wípé irú ìgbé ayé wo là ń gbé yìí gangan.
Portable ọmọ mi, mo fẹ́ sọ fún ẹ pé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ṣẹ́rí Nàìjíríà lẹ́yìn tó ṣe báyìí o tún sọ pé àpẹ́ Tinubu pé ẹ ṣe kéré fún Tinubu, ẹ kàmpé fún Tinubu, ẹ ṣe gbákan fún Tinubu. Tinubu ò lè rán ẹ ní nǹkan tó ń ṣe yìí. Tinubu kò lè rán ẹ ipò kí kó lọ bá tèèyàn jẹ. Ẹ bá mi ṣe aṣọ yìí àbí ẹ láìkì ọ̀rọ̀ tí mò ń sọ ni. Ẹ lè jẹ́ èèyàn kan tó vote fún Tinubu àbí ò ń jà fún Tinubu. Tinubu ò ní ever sọ fún wípé òkè náà lọ síbi kan kó lọ jà àbí lọ síbi kan kó lọ jẹ́ wípé báyà pé kinní kan ni. Ẹ wo ṣẹ́dí, let me tell you something, life yìí kò ní duplicate o. Life yìí kò ní duplicate. Ẹ bá mi ṣe aṣọ yìí, ẹ bá mi ṣe ẹjọ́, ẹ torí t'Ọlọ́run mo bẹ̀ yín ni o, mo bẹ̀ yín ni, mo bẹ̀ yín, mo fẹ́ kó bá mi ṣe ẹ Aminat, ẹ bá mi ṣe ẹ fún mi ẹjọ́ torí t'Ọlọ́run, ẹ bá mi send ẹ káàkiri ẹjọ́. Tinubu ò ní ever sọ fún ẹ wípé kó lọ síbi kan kó lọ jà àbí kó sọ fún ẹ wípé kébi tó lọ yìí o ẹ lọ kó lọ bàbẹ̀ jẹ́. Tinubu ò lè sọ fún ẹ. Portable, mo fẹ́ kó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Gàlégàlé tó ń ṣe yìí ó ti pọ̀ jù. Tó bá rántí nígbà tí àwa ń sọ fún ẹ wípé nígbà tó lọ sí Celestial tó lọ play tó sọ pé ilé ayé yìí o àjọgbénú ẹni nítorí pé àwọn ń lọ sí ìṣẹ̀lẹ̀, àwọn lọ láti lọ play, kò sẹ́ni tó lọ láti play. Àmọ́ jìyà tó wà nú ẹ̀, àwọn tó ń bá ẹ sọ̀rọ̀ kò mọ̀ pé jìyà wà nínú nǹkan tó ń ṣe. Ìjìyà ẹ náà lòun bá yí nísìn báyìí. Ok, nígbà tó rẹ̀ jẹ́ pé ìwọ̀ pẹ̀lú àwọn arábí yẹn ń jà tó ń gbé ẹ̀ṣẹ̀ fún ẹ lójú, ó jẹ́ pé ojú yẹn fọ́ tó ń bá gbé dé hospital pàápàá tó pèrè ẹ̀ pé ó jẹ́ star, ṣé ó mọ̀ pé ó jẹ́ star ṣá? Ṣé ó mọ̀ pé ó jẹ́ star? Kò sí ẹnikẹ́ni tó mọ̀ wípé ó jẹ́ star. Ẹ máa bá mi share show yẹn, bá mi share. Kò sí ẹnikẹ́ni tó mọ̀ wípé ó jẹ́ star. Kí ló jẹ́ star? Star kì í hùwà tó lè jẹ́ pé òun yìí. Ẹ wo irú àmì Davido. Davido is the star before you start sef. Mo rí nǹkan kan lórí ní page kan lánàá tó lè jẹ́ pé Davido bàbá ẹ̀ gbé sórí ẹsẹ̀ bó ṣe bàbá ẹ̀ láìkì ẹ̀ tó ni mo sọ fún ẹ, nítorí pé ó gbọ́ràn sí bàbá ẹ̀ lẹ́nu. Star ni àwọn yẹn. Irú dúkìá tí Davido ní tó bá pín sí 10 ò lè ní half ẹ̀. Ọlọ́run, Davido ni mo ń sọ̀rọ̀ yẹn. Ntí Davido ti ní, ntí Davido ní, bàbá ẹ̀ pàápàá ó jẹ́ ẹni tó cool. Mo rò pé Chicago ni bàbá ẹ̀ ń gbé. Ó jẹ́ ọmọ kan tó cool. Ó ń pa cool money. Ó ń lówó cool. Tó bá sọ kankan bá mi ò ever àgùdí Davido tí Davido lọ sórí program kan àbí tó lọ sọ̀rọ̀ ní program kan wípé lágbájá báyìí o òun ṣe kinní kan, òun ṣe gbá kan àbí kó máa lé lísèèyàn, òun á gbáyan lórúkà, òun á ṣe kinní kan, òun á ṣe gbá kan. Tí ìgbọ́ inú kan bẹ́ẹ̀ lẹ́nu Davido láti gbà tí Davido ti bẹ̀rẹ̀ sí ní play àbí tó jẹ́ bí star. Davido, nǹkan tí Davido ní ẹ̀ lè ní tó bá lé for more than 50 years ò lè bá, nítorí pé Ọlọ́run dìídì oníkálùkù ní ìtẹ̀lọ́wọ́, Davido ní ìtẹ̀lọ́wọ́ o. But ẹ jẹ́ kí n sọ fún yín, Davido ó sì be very neat more than you. Ẹ gbọ́ nǹkan tí àwọn boys tó lè jẹ́ pé ó lọ bá ní kiri tẹ́ ní ẹ fẹ́ ṣe fíìmù pẹ̀lú wọn, ẹ fẹ́ ṣe ọ́díò, ẹ fẹ́ ṣe fídíò, ẹ fẹ́ ṣe pẹ̀lú wọn, wọ́n ti fún ẹ ní 2.5, wọ́n fún ẹ ní 2.5 àbí 2.5 million. O lè sọ pé nǹkan ti lọ sókè pé wọ́n tún máa fi nǹkan bí 1 million fi kún nítorí pé o máa ń da owó, o máa ń ṣe kinní kan, o débẹ̀. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí bọ́ yìí ń sọ lórí show. Ó ní òórùn àmọ́ ìyẹn kì í ṣe problem ti àwọn. Ó ní ẹ̀rùn but ìyẹn kì í ṣe problem ti àwọn. Ṣé ibi tó ń gbé ṣé omi ò sí bẹ́ẹ̀ ni?
because láti gbogbo ìgbà tí mo máa ń rí ẹ pàápàá báyìí mi ò rí ẹ pé you are very clear, you are o are rough, o ti rough jù, mi ò lè parọ́ fún yín. Mo like yín gan o, mo like but mi ò fẹ́ láti máa listen sí record yín because record yín nǹkan tó ń play kò fúnyàn ní sense, kò jẹ́ kí èèyàn kó wo fídíò yìí kó change. Fídíò yìí àwọn ọmọ kékeré ò lè wo fídíò yìí kó change. Tèmi ni wípé mo gbọ́dọ̀ báyìí sọ̀rọ̀ wípé òkè lóòtítọ́ àtòdodo ẹ jáwọ́ kúrò ní kìíní. Ṣé dé àwọn ọmọ Amẹ́ríkà? Let me tell you something. These people you see is American citizen. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó lè jẹ́ pé ó sọ irọ́ pọ̀ nú ẹ̀. Zazu irọ́ pọ̀ nú gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó sọ. Àwọn rabi yẹn sọ pé káàpù táwọn gbé wá pé ó gbé wọ́n ṣò fídíò ẹ̀ wípé lóòótọ́ ó gbé fìlà wọn ó gbé sórí. Ó ní glasses òun, ó ní òun mú glasses òun. Wáyé tó lè jẹ́ pé ó máa jẹ́ star tó máa jalè. Ó máa jẹ́ star tó máa lọ síbi kan tó lè jẹ́ pé ó ń pè ẹ́ síbẹ̀ àbí ẹ wá ṣe show tó lọ sí show yẹn àbí ẹ lọ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn tó di wàhálà tó pàgò tó ṣe kìíní kan. You are too much rough boy. Oh, are too much rough. Ṣé èèyàn kankan ò sọ fún ẹni manager tó lè ní pápá ṣé manager ò kì í bá sọ tọrọ ni àbí manager ò bá ẹ sọ̀rọ̀? Ó jẹ́ kí manager kó máa bá ẹ sọ̀rọ̀ náà tó máa bá ẹ sọ̀rọ̀ pé wá ń bí alákùnrin Zazu ohun tó jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ. Ó lọ sùn sí hospital ó ní ó ti sick òun fẹ́ pa ẹ́ ní o òun fẹ́ ṣe Zazu. Jẹ́ kí n sọ fún yín life ò ní duplicate. Life tá à ń sọ yìí kò ní duplicate o. Bí èèyàn kankan ò bá sọ fún ẹ life yóò ní duplicate. Ẹ bá mi share show yìí náà, ẹ bá mi share náà. Ń bò lè àwọn èèyàn tèmi ń bò lè ń lọ ń bò lè lọ ẹ bá mi share show yìí, ẹ bá mi share náà, ẹ bá mi share ẹjọ́ ẹ torí t'Ọlọ́run. Anyway. Ó ti rough jù. Rough. Ó ti rough jù boy. Tó bá jẹ́ pé mo nọ́mbà manager máa pè, máa bá manager yẹn sọ̀rọ̀. Manager tí career ẹ̀ bá dá látọ̀dọ̀ manager ló ti wá. Tí career ẹ̀ bá dá látọ̀dọ̀ manager ló ti wá. O rí bó ṣe àwọn rabi àwọn méjèèjì rí bó ṣe ń rojọ́ sí ẹlẹ́sẹ̀ tó máa gbé lọ sí court ó máa jẹ̀bi ni. O lọ sùn sí hospital wọ́n ti fẹ́ lù ń pa o, wọ́n fẹ́ ṣe kinní kan o, wọ́n fẹ́ ṣe gbá kan, gbogbo ọ̀rọ̀ tó sọ tó wá sí Facebook tó wá sọ irọ́ pọ̀ nú ẹ̀ Zazu. Ó hùwà bí ẹni tó jẹ́ star, ó ń hùwà bí ọmọ gáràjì ni, ó ń hùwà bí ọmọ gáràjì. Àwọn ọmọ múlu ẹ̀ tó ń kérù sí múlu ẹ̀ ló ń hùwà ẹ̀. Ó hùwà wípé star nìyẹn, ó hùwà ẹ̀ rárá àtọ̀. Tó bá hùwà bí ẹni tó jẹ́ star, ẹ jẹ́ kí n sọ fún yín, ó nídìí láti jà, ó nídìí láti ṣe anything. Àwọn míì ló máa dì pẹ̀lú wọn. Àmọ́ ìwọ náà ti pàgò. Ìgbà tí manager dé báyìí egungun ti lé bó ṣe rí manager náà pápá bẹ́ẹ̀ ni yes lẹ́ni ní èyí jẹ́ ẹni àbẹ̀lọ́wọ́ ẹ̀. Orí manager báyìí inú ẹ̀ dùn sí egungun ti lé tó gbọ́ ọlọ́pàá dání egungun ti lé. Ó tún múra lájẹ pé kó tún jà sáà ni nígbà táwọn rabi yẹn sá tó mọ̀ pé bó ṣe kíní ìlọ ìsìn bọ́ yẹn bó ṣe pàgò yẹn ó lè gún àwọn pa because àwọn ọmọ Amẹ́ríkà tó kúrò ní Amẹ́ríkà tó wá ṣe business wọn ṣe tí wọ́n bá gún wọn pa ta ni ẹni náà ní Nàìjíríà tó sí òfin yẹn. Nàìjíríà tó lè jẹ́ pé kò sí nǹkan kan mọ́tò lè gbá èèyàn kó fi sílẹ̀ kó máa lọ kí òkú tó pa ó máa wà ńlẹ̀ bẹ́ẹ̀ yẹn náà ó ti joyè pé àpààyàn nìyẹn. Ìjẹ́ ìlú yẹn ni èèyàn máa lọ tó nílò number 6 tó nílò number 6 ẹ̀. Àwọn ọmọ yẹn lò number 6 náà wọ́n sá
because America the way tó ń wáyé báyìí wọ́n lè máa jà nítorí ìbọn àbí wọ́n máa jà wọ́n máa gbé ìbọn àhàlẹ̀ mọ́ ẹ̀ àbí nǹkankan bẹ́ẹ̀ yẹn but tó bá débi problem tó mọ̀ pé ọ̀rọ̀ yìí ikú rèé o wọ́n máa sá ni so ngbà tó ń sá báyìí wọ́n bẹ̀rẹ̀ ò lọ sókè ò bẹ̀rẹ̀ sí ń sáàsílé wọn ò bẹ̀rẹ̀ sí mú nǹkan tó máa mú ò bẹ̀rẹ̀ sí ṣe nǹkan tó máa mú Zazu, let me tell you something, go and sit down and think about your brain. I think something wrong with you. Something wrong with you. Trust me. Something wrong with you. You know why I'm saying something wrong with you? Behave like a woman being. Báwo ló jẹ́ pé báwo ló bó jẹ́ sọ fún bọ́ yìí náà nìyẹn wípé kàn gbé ọmọ mi wá fún mi o ẹ gbé ọmọ mi wá fún mi o nítorí pé ó gbé ọmọ tó ò tí gbé lọ sí pàtí ẹni tó ṣe kinní kan ẹni tó ṣe gbá kan ọmọ òun ò tí lọ sí pàtí rí kó gbé ọmọ wá fún un tó bá fẹ́ bá ọmọ sùn ó gbọ́dọ̀ ra kinní kan ó gbọ́dọ̀ ra fún ṣé gbọ́ pé Koko Zaria àbí bá rò porúkọ ẹ̀ náà pé òun ló gbé ìyàwó ẹ̀ ó ṣe kinní kan ó dùn ẹ́ ni ó dùn ẹ́ Zazu ó dùn yín because tó bá kọ obìnrin sílẹ̀ tó ní obìnrin tó kọ sílẹ̀ òdèdí tó lílẹ̀ ẹ̀gbẹ́ títí tí wọ́n bá ń bá sùn ẹ máa gbé ojú sẹ́gbẹ́ tó máa kọjá ni ìwọ dúró tó wá ń wò wípé òkè náà nísìnyí o nítorí pé ọmọ ẹ wá so bó ṣe ìwọ filẹ̀ ṣé kò ní gbé ọkùnrin míì bó ṣe ìwọ Zazu tó fi gẹ̀yẹ́ lẹ̀ ṣé gẹ̀yìn ò ní gbé lómi mọ́ Zazu kẹ́ máa gbé lómi náà o ní olóṣó ni ìwọ mọ̀ pé olóṣó ni kẹ́ tó bá sùn àbí bẹ́ẹ̀ kọ́ o mọ̀ pé olóṣó ni náà àmọ́ o bá sùn ó dẹ̀ jẹ́ olóṣó náà nísìn báyìí òun kàn mú ọkàn ẹ̀ ń mú ọkàn gbóná ni because ó ṣeéṣe kí ọkùnrin yẹn kò bá obìnrin yẹn sùn because wọ́n ti gbọ́ pé òun bọ̀ láti wá play ní Òṣòdì Day wọ́n ti mọ̀ pé òun bọ̀ wá play ìyẹn wá lò fún ẹ tó wá gbé lómi dáa tó ń kíìsì ẹ ẹni tó ń kíìsì ẹ pàápàá àbí tó ṣe kéde ó mọ bó ṣe ń ṣe ibẹ̀ ló máa mọ̀ pé ẹ máa rí pé wọ́n ń lò fún ẹ ni because wọ́n mọ̀ pé ara ń ta ẹ bó ṣe rí ara ń ta ẹ kó gbé ọmọ mi wá fún mi o kó gbé ọmọ mi wá fún o kó máa gbọ́ ọwọ́ lọ́mọ lórí o kó máa fọ ọmọ fi ṣògùn owó o ẹ ti gọ̀ jù mo fẹ́ kó lọ wá àwọn tó ní brain kó máa tọ́ ẹ sọ́nà ìdíwé tó máa ṣe mo fẹ́ kó lọ wá ẹni tó ní sense kó máa tọ́ ẹ sọ́nà because òun ò tọ́ ẹ sọ́nà fún gbogbo gàràgàrà tó ṣe o máa gbé owó o máa dálẹ̀ o rà mọ́tò kìíní òfin ní accident ó ra kejì náà fi ní accident ó ní ìyàwó mu sẹ̀lẹ̀ ní wòlíì ni ṣé ìyàwó òrìnà fún ẹ tó sọ fún ẹ pé nǹkan tó ṣe yóò dá láìfù jáde-jáde wò ló ń lò yìí o lo láìfù tó make your family proud about you they not proud about you. Ṣé gbọ́ tí family bá proud about you gbogbo kì í ṣe jákèjákè tó ń ṣe yìí ó jẹ́ kí bàbá ìpapọ̀ jẹ́ kó pè ẹ́ kó sọ fún ìgbọ́ ọmọ mi ẹjọ́ torí tọ́ lọ́rùn bí ọmọ bàbá ẹ̀ bá bíbí 100 pápá ó jẹ́ kí bàbá ẹ̀ kó sọ fún ọmọ mi ò bí ọmọ púpọ̀ gbogbo gíragíra tó ń ṣe yìí bàbá ò ló lè jáde kó ló sọ gbọ́ ọmọ òun ni gbogbo ara pátá ló fi ṣe kíni ló fi ṣe tàtú ẹni gbọ́ àwọn bọ́ìsì tó sọ̀rọ̀ wọn yẹn ó ní òórùn bóyá ò kí wẹ̀ ṣé omi ò sí ibi tó wà ní kó máa clean díẹ̀ ẹ máa gbé aṣọ ọ̀wọ̀ sórí dọ̀tí bó ṣe ń mu gbólò ń mu ọtí tó ṣe gbogbo ẹ̀ ń ṣe bí ẹni tó yà wèrè ṣé nítorí owó ni owó wo ló ní ẹni tó ní owó jù ẹ́ pọ̀ rẹpẹtẹ tó rẹ̀ gbé ò lè mọ̀ àmú àwọn tó rẹ̀ jẹ́ pé lówó tó wà ní Hollywood tó bá lé California tó bá rí wọn ó dẹ̀ ní mọ̀ mọ́tò tó ń gbé ló máa fi mọ̀ pé lóòótọ́ àwọn ará bí wọ́n rí yìí bọ́tí mi ò mọ nǹkan tí wọ́n ti ní ìsìnbá tí gìràgìrà ẹ̀ pọ̀ tó tó yìí ẹ bá mi share fún mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share mo ṣì ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ but gìràgìrà ẹ̀ ti pọ̀ jù
ẹ lọ tọwọ́ ọmọ ẹ bọ aṣọ, ṣe bí èèyàn gidi, ṣe bí èèyàn tó dáa, ṣe bí ẹni tó lè jẹ́ pé family máa rí tí orí wọn máa wú. Tí ẹ bá ṣọ́ra táwọn ará bí ẹ̀ bá máa ṣe ẹjọ́ pẹ̀lú ẹ̀, gbogbo nǹkan tó ń sọ pé òun mú yìí àtowó tó ní more than £10,000 àbí $10,000 bó wà ní báàgì àwọn dẹ̀ fẹ́ wá fi àwọn mú owó yẹn lọ láti lọ fi ra mọ́tò. Tó bá jẹ́ pé ìrọ́nà àwọn náà ń pa, Ọlọ́run ló mọ̀ o. Àwọn gbogbo design nǹkan tó lè jẹ́ pé jẹ́ design jewelry sí àwọn nǹkan kan ní gbogbo ẹ̀ ló kó. Zazu tó bá mú ìlú nǹkan bẹ́ẹ̀ yẹn, make sure return. That's my advice. Return everything you pick there. Return their watch, their cap, their glasses, their anything. Please just return everything back. If it true you get it, or true emu lóòótọ́, because tó ń show ìgbà tó ń fìlà yẹn, ìgbà tó gbé fìlà yẹn, ìgbà tó gbé sórí, they have their video. Their glasses, they have the video. Lot of things they have the video. So be careful for everything you are doing. Zazu, be very careful for everything you are doing. Not allow anybody damage your career. But nǹkan tó ń ṣe yìí, òun damage career ẹ̀, òun damage ẹ lọ. Òun damage career ẹ̀, òun damage ẹ̀. N tí mo fẹ́ ní láti bá ẹ sọ kò jù bẹ́ẹ̀ lọ. Just to change. And tó bá change, because jẹ́ kí n sọ fún ẹ, ṣẹlẹ̀ tó o fi àgídí tó o fi lọ, ẹgbà ẹ ló ti ń jẹ yẹn o. Ṣẹlẹ̀ tó fi àgídí lọ, àbá ẹ sọ nígbà wípé mi ò ní ọ̀rọ̀ láti bá ẹ sọ. Tó bá lọ wo fídíò tí mo ṣe, mo ní mi ò ní ọ̀rọ̀ láti bá ẹ sọ. Àmọ́ ẹni tó pè ẹ́, tí wọ́n bá bú pásítọ̀ nítorí inú nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹni tó pè ẹ́ ló bú pásítọ̀, ẹ̀ṣẹ̀ wà lórí ẹ̀. Ó dé lọ, ó lọ ṣe kìdàkìdà tó lọ ṣe, ó lọ ṣe ń bẹ̀, Zazu, ó ti ṣe. Náà nísìnyí báyìí jìyà ló bẹ̀rẹ̀ nísìnyí. Anyway, ṣe dáadáa kó lè rí dáadáa, ṣùgbọ́n ẹ ṣe dáadáa kó lè rí dáadáa.